pé 08140634266 ẹ kọ̀nẹ́ẹ̀tì ẹ̀ ní Twitter pẹ̀lú Instagram @ìjọba sports 1 Facebook Olúṣọlá Alábí Mr Dialogue ẹ kúkú ti mẹ́ni tẹ́ ẹ ní Mr Dialogue gbé fún wọn. Oh, and it's Kanu Wako right now. Kanu Wako moving the ball from the central midfield. Oh no, Kanu Wako crosses over to Jejo Koja and it's a goal! Oh yeah, Sangalo is a goal. Shano Wale is a goal. Escobar is a goal. Toros is a goal. It's a goal. It's a goal. àtótó arére akínyẹn kò ojú mẹ káàárọ̀ orí ọ̀dọ̀ náà ni àti wàmbẹ àti dé ará àdúgbò tuntun dé pápápá lórí ọ̀dọ̀ náà tún ní sẹ́ níkànnì bàbá ìkànnì Rave 91.7 FM lóṣogbo ní àyín àgùnbẹ́lẹ́wò ńlá wà bẹ́ẹ̀ bá mọ̀ mo ní ìjà yín sí bẹ́ẹ̀ ta ni wàyí ìfúnni èyí ó lè ètò tòní yìí èmi àti ẹ̀ àjọṣe ni wà láìkùdẹ̀ níbàjẹ́. bákẹ́nẹ́ àwọn sàbẹ̀ mi ńláńláńláńláńlá wọ́n tún ti wà kándọ̀ ìmọ̀lẹ̀ sport wa Apostle Elijah bàbá orí òkè àánú àjọgbani bákẹ́nẹ́ wẹ̀ Honorable Zambuk Honorable Zẹ̀ òun náà tún wà ń kalẹ̀ bí nǹkan ṣe jẹ́nu pàápàá Olúṣọlá Alábí Mr Dialogue ló kọ́ mi Àdìgún òòṣà ìjọba sport káàkiri àgbáyé káàbàtà Uganda sport the brand ambassador fún gbogbo lẹ́nìyẹn ògo ṣẹlẹ̀ tí ò ní kú láíláí ó kú tìfá àbàdà. ó kápá òkè fẹ́yìn tèmi one love kò ní bàjẹ́ pàápàá ètò tòní yìí ilẹ̀ fi ń gbọ́ mi níbo lẹ ti ń gbọ́ ní pàtó ṣé fóònù tó ní FM ni mo fi ń ké sí létí ni àbí káàtì ṣé lè po lẹ ti ń gbọ́ àbórí ọ̀kadà àbínú kórópè lẹ́yìn wà ó yí ẹ̀sìkẹ̀ ẹni àgùn tó bá ká yín mọ́ ẹjẹ́ mọ̀ ni wàyí ìpè Àdìgún òòṣà ìjọba spọ́ọ̀tù ìjọba lámbà ẹkùn ọkọ lọ̀tẹ̀ ọmọ kan ṣoṣo báyìí bíi children ipò ti wọ̀n láì nìyẹn pàápàá nìyẹn àbájáde fẹsẹ̀mọsẹ̀ lọ́kàn òjọ̀kan wàyí ibẹ̀ ni màá ti gbé àmọ́ ṣáájú ìgbà náà pàápàá a tún ti wọ̀n láì bákan náà lórí Facebook àti Instagram ni o lọ́nà méjèèjì yẹn ìjọba sport lẹ́ẹ̀fi wà kàn bẹ̀ ìjọba sport níṣẹ́ lọ́nà méjèèjì lórí Facebook àti Instagram àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì bákan náà ẹ̀wẹ̀ tó bá tún jẹ́ orí péjì réèfù lẹ́ẹ̀tì gbọ́ tẹ́ẹ̀tì wò clearly live and direct ẹ ṣáà ti wá Rave 91.7 FM lórí Facebook pàápàá. àbájáde fẹsẹ̀mọsẹ̀ ìdíje líìgì àwọn obìnrin tilẹ̀ wa Nàìjíríà ẹ̀ẹ́dókùn sí lánàá 2-1 tọ́ni náà fi borí kọ́tì Nasarawa Amazon bákan náà lánàá Adamawa Queens ẹyọ kan dondo mọ̀lá náà fi borí kọ́tì Conference Queen lánàá Ọ̀ṣun Babes nípínlẹ̀ Ọ̀ṣun ní àyín nílé wa home ground wa nílé Ògbólọ́hùn 2-0 bákan náà la fi borí kọ́tì Pelican Stars gẹ́gẹ́ bó ṣe jẹ́ Bayelsa Queen lánàá bákan náà ẹ̀wẹ̀ 3-0 tán náà fi borí kọ́tì Royal Queen Sunshine Queen lákùrẹ́ lánàá 2-1 bákan náà fi borí kọ́tì FC Robo Queen látẹ̀kù lọ́hùn gẹ́gẹ́ bó ṣe lọ pàápàá. Rivers Angels lánàá 4-0 bákan náà fi borí kọ́tì Abia Angels bí nǹkan ṣe ń lọ nìyẹn lápá bẹ̀ ìbẹ̀lẹ̀ ń jábẹ̀lẹ̀ ìjà lóní chántá lóní ṣoṣo lóní chẹ̀ǹchẹ̀chẹ̀ lóní pépèpé mo ní ìdálẹ̀ ni ó yá lọ́wọ́ yìí tá a bá ń sọ nípa àbájáde fẹsẹ̀wọnsẹ̀ ìdíje ti AFCON pàápàá Tunisia àti Mali lánàá ó kọjá bẹ́ẹ̀ rí géèmù yìí tá a bá ń sọ nípa drama yé ńláńlá stage drama géèmù yìí ni àmọ́ ju gbogbo ẹ lọ àmì ayò kan dondo ní kọ́tí Mali wọ́n fi borí kọ́tí Tunisia ni géèmù àná yìí ọ̀rọ̀ nípa rẹfúrí tó tọ́kùn ìdíje eléyìí á sọ ń parẹ́ a sì ń bọ̀ àná yìí bákan náà Gambia ẹyọ kan dondo wọ́n fi borí kọ́tí Mauritania lánàá gẹ́gẹ́ bó ṣe jẹ́ pàápàá gbogbo báṣà bó lẹ ṣe gbà bó lẹ ṣe ṣe ó yá mi ò ní gbọ́kú ẹsẹ̀.
mi ò ní wẹ́ẹ̀tì baálẹ̀ tíá baálẹ̀ antakìtì gbogbo báṣà nìyẹn o. bákẹ́ náà kì í kọ́ mi alájì adéjàre kazeem ẹ̀mí lójú káàbàtà gbogbo ẹ̀dẹ̀ lọ́hùn-ún táìbọ̀ gàdéyẹmí táìwù ayédáadé mọ́fítì ní yàrá kámpọ̀ tẹ̀fún ẹ̀ bá ń tọ́jú ẹ̀ kángọ̀ mi ò ṣà awo mc olú ayé ṣáàfì ajégúnlẹ̀ lọ́hùn. pàápàá ìdíje ti super cup tàná madrid káàbàtà 3-2 bákan náà wọ́n fi borí kọ̀tì barcelona. pàápàá vinicius junior ó jẹ góò fún real madrid. bákẹ́nẹ́wẹ̀ calvin benzema àti tatuni federico valverde bí nǹkan ṣe jẹ́nu lápá bẹ̀. bàásà yìí kan náà lánàá luke de jong òun náà tún jẹ góò tóbi lórí tatuni ansu manifati bí nǹkan ṣe jẹ́nu. àmọ́ lọ́wọ́ yìí gbogbo bàṣà ẹ ti jákò ń bẹ̀ o tá a bá sọ nípa ìdíje ti super cup lọ́wọ́ yìí ṣé ẹ mọ̀ pé àná yìí ni wọ́n gba ìpele semi final gbogbo barcelona ẹ ti lọlé bí nǹkan ṣe jẹ́ lápá bẹ̀. ìbélẹ̀ ń jábẹ̀lẹ̀ ìjà lóní cháncá lóní jòjò lóní chẹ̀ǹchẹ̀ǹchẹ̀ ní ìgbésí létí ni. pàápàá bákan náà lánàá Equatorial Guinea wọn náà jẹ tán lọ́wọ́ Cote d'Ivoire ẹyọkọ dondo ni. EPL tàná yìí tíìmù tèmi West Ham United West Ham ń bọ̀ lọ́nà rọra mi yàgbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kan àwọn eléyìí dá ẹgbọ́n náà sẹ́ West Ham na yomi èèmọ̀ ń ṣeré 2-0 níṣẹ́ láfi borí kọ̀tí Norwich City. Jared Bowen àgbàwo káfàtà ó ló ní àkọọ́lẹ̀ kó méjèèjì náà pàápàá Carabao Cup tàná second leg nìyẹn gbogbo Chelsea káfàtà lẹ́yìn tí you are into final kò ní bàjẹ́ pàápàá mi ò ní gbọ́kù ẹsẹ̀ Ọ̀túnba Dẹ́rẹ̀mí Sanni gbogbo Chelsea ní Istanbul ní Turkey lọ́hùn-ún mi ò ní wẹ́ẹ̀tì bákan náà Abdulwasiu Adémọ́lá Richie Wise àgbàwo ńlá ni ìṣìnàmà mi ò ní gbọ́kù ẹsẹ̀ àgbà wẹ́dà gbogbo prime lọ́hùn bá ń tọ́jú ẹ̀ bákan náà elébóló ńlá elébóló ń ṣe dáadáa orí pé lánàá yìí Rudiger àmì ayò kan dondo látọwọ́ ẹ̀ ó ní gbogbo Chelsea ni wọ́n fi dé adé ẹ̀kún sórí àwọn boys Antonio Conte gẹ́gẹ́ bó ṣe jẹ́ pàápàá Inter Milan lọ́dún tuntun yìí wọ́n tún gbàfẹ́ a bá ń sọ nípa ife ti Super Coppa Italia wọ́n gbà á orí pé àná ìbákan náà èjì ìṣẹ́yọ kan lánàá ikọ̀ tí Inter Milan níṣẹ́ wọ́n fi borí ta ní Juventus lánàá ó sì jẹ́ lélẹ́ yìí Maikeni ọmọ Juve yẹn ló ọkọ̀ mi àwọn kó tó wá di wípé Lautaro Martinez agbábọ́ọ̀lù ikọ̀ tí Inter Milan lọ́hùn òun náà gbìyànjú níṣẹ́ ó tún ní àkọọ́lẹ̀ góò kan dondo pàápàá ní abala àfikún ìṣẹ́jú ìfẹsẹ̀wọnsẹ̀ náà Sanchez àgbàwo káfàtà ló bá fọbalẹ̀ gbogbo Inter pátápátá lọ́wọ́ yìí wọ́n ti gbàfẹ́ bí nǹkan ṣe jẹ́ ìbélẹ̀ ń jábẹ̀lẹ̀ ìjà lóní cháncá lóní choncho lóní chẹ̀ǹchẹ̀ǹchẹ̀ lóní pépèpé lóní ìdálẹ̀ ni bí àgbàdo ẹ̀wà pàápàá ni AFCON tòní bákan náà lónìí aago 5 òní gbẹ̀rẹ̀ host country Cameroon nìyẹn wọ́n jọmọ́ fani o pẹ̀lú ikọ̀ ti Ethiopia èní bákan náà. Super Cup lónìí Super Cup tòní Atletico Madrid lónìí bákan náà àwọn atukọ̀ ti Bilbao ó bá dàgó mẹ́jọ alẹ́ òní ó ti wá sọ Diego Simeone àgbàwo káfàtà olùkọ́ni fún Atletico lọ́hùn oníṣègbọ́ géèmù alẹ́ òní àwa àti Bilbao àjọgbà ni gẹ́gẹ́ bó ṣe sọ pàápàá AFCON tòní bákan náà aago mẹ́jọ alẹ́ òní gbẹ̀rẹ̀ Cape Verde àti Burkina Faso wọ́n jọ mọ́ Faso pàápàá Carabao Cup tòní bákan náà Carabao Cup lálẹ́ òní gbogbo Liverpool ẹ̀sùn láti on the 3rd sí on the 13th ó kù yín ó kọ lọ́hùn pàápàá tó bá dago mẹ́sàn-án lé òní gbẹ̀rẹ̀ aago mẹ́sàn-án lé òní ó kù fẹ́rẹ́ ń jogi fẹ́rẹ́ ń jóńjò Liverpool káfàtà wọ́n mọ̀ wà ń lé wọn ní Anfield lọ́hùn láti mọ kojú kọ̀ ti Arsenal gbogbo gọ́nàsì káfàtà ó já mi ò ní gbọ́kù ẹsẹ̀ how tonight go be wọ́n ní yóò dáa a ló sọ bẹ́ẹ̀ Tẹ́mi Ọlánìpẹ̀kun ṣàmọ́lẹ́mọ́lẹ̀ ọ̀gá tí a ní àyè sàákan náà mi ò ní wẹ́ẹ̀tì yá aláwù blocks
yàláwù gbogbo Arsenal nìyẹn ní òní gbọ́kú ẹsẹ̀ ọmọ balẹ̀kẹ́ búsàrí gbogbo ìbòkún lọ́hùn ní òní wẹ́ẹ̀tì bami Abdulrasaq amọ̀wé tìrìtẹ̀ ojoojúmọ́ ní ṣe dáadáa pàápàá aago mẹ́sàn-án lónìí bákan náà lónìí èésì mi náà àti gẹ̀núà gẹ́gẹ́ bó ṣe jẹ́ ní belenjábẹ̀lẹ̀ ìyá lápá abẹ́ lóní cháńchá lóní choncho lóní chẹ̀ǹchẹ̀ǹchẹ̀ lóní ìgbọ̀nlẹ̀ ni ẹ wá gbọ́n tá a gbọ́ ni pé géèmù tàná yìí láàrin Tunisia àti Mali wọ́n ló ń tó fà ní pé àtọ́kùn ìfẹsẹ̀wọnsẹ̀ náà Jani Izazue wọ́n ló ń tó fà ní pé lẹ́gbọ́ wọ́n lẹ́rù ń bà torí pé bí wákàtí kan ó lébélé ń já náà fi yìnbọn lágbègbè stadiumu náà lánàá wọ́n ní ìgbésẹ̀ eléyìí bákan náà ló fà á tó jẹ́ pé géèmù ò tí ì tán tó fi blow wíṣù ìgbó ti parí ní gbogbo ẹ̀ lọ àti gbìyànjú àti tẹ̀lágo tó sì fàtẹ́wẹ́ ojú òpó ìdáni ó bá ṣe jẹ́ lápá bẹ̀ àwàjáwà bẹ́tà pàápàá wọ́n ti wà ń kà torí pé ètò tòní ọ̀rọ̀ pọ̀ tá a sọ bó ni a ti bẹ̀rẹ̀ náà Honorable Zewa àti Apostle Elijah akínyẹn kó ojúmọ́ ọ̀gbẹ́ni Adébíyì Sunday Zame Honorable Ze àti ọ̀gbẹ́ni Ṣèyí Ìmọ́lẹ̀ Sport ẹ káàárọ̀. ẹ káàárọ̀ akí gbogbo èèyàn lálé ẹ kú etí ìgbọ́ látàárọ̀ àdẹ̀kùṣe látàárọ̀ àtúntì dé. ṣé kò sí. kò sí. mo kí gbogbo àwọn tó ń gbọ́ wa pé akójúmọ́ àdẹ̀kójúmọ́ mọ́ àkó iṣẹ́ látàárọ̀ àkó etí gbọ́ ẹ̀kọ́ àmójúbà wa ṣàlàáfíà làbá yín. àlàáfíà ni sà ibo nǹkan ti bẹ̀rẹ̀. anywhere. Honorable Ze ṣé kò sí sà. kò sí. ó dà mo ti gbọ́. pàápàá ẹja mu láti bí tá a bá ń sọ nípa àbájáde ìfẹsẹ̀wọnsẹ̀ ìdíje ti Nigeria Women Football League lánàá Ọ̀ṣun Babes a ní àkọọ́lẹ̀ first win àkọ́kọ́ bí àgbébí ìfẹsẹ̀wọnsẹ̀ kẹrin kọ́ lélẹ̀. Honorable. A dúpẹ́ lọ́lọ́run pé lánàá àwọn géèmù wa 3 points clean sheet and 2 goals. so àti 3 points ẹni sùn sà 3 points clean sheet 2 goals. yẹ mọ ó bó ṣe ó ti ṣẹlẹ̀ sáwọn teams gan náà ní NPFL ìyẹn àwọn arábàdàn báwọn náà ṣe bẹ̀rẹ̀ nìyẹn so àwọn náà ti bẹ̀rẹ̀ nìyẹn nǹkan tẹ́mi kan like ni pé one thing about 3 points ni èmi mo prefer kéèyàn lose jọ kéèyàn máa draw lọ because tó bá draw kó fẹ́ yàtọ̀ sí pé o lose náà so lánàá 3 points wa easily then kéèyàn tó lè win 2-0 clean sheet ní ìdíje àwọn obìnrin tó bá rí àwọn tó play lánàá náà àwọn kan play 3-0 àwọn kan play 4-0 oru Rivers Angel play 4-0 Bayelsa Queen play 3-0 Sunshine Queens wọ́n na Robo Queen wọ́n náà 2-1 so àwa náà àti win tiwa so a ti ń lọ sókè díẹ̀díẹ̀ náà nìyẹn next game wa ni ká tún múra sí ẹ̀wọ̀n ìgbà tí ìmọ̀lẹ́ àyàn sọ̀rọ̀ lánàá nípa àwọn ọmọ wa ṣẹlẹ̀ ìtọ́jú àwọn ọmọ yẹn ló má tà ń sìn because kì í ṣe pé àwọn ọmọ yẹn ò lè gbá bọ̀ kì í ṣe pé wọ́n lè dábọ̀ gbá bọ̀ ibi tó ti fẹ́ gbá ìtọ́jú tó máa rí tó bá gbá bọ̀ tán tó bá ń gbá bọ̀ lọ́wọ́ tí injury bá wà báwọn ṣe ń take care wọn sí ẹ mọ̀ èèyàn làwọn ọmọ yẹn náà so gbogbo kan bá làwọn náà máa consider ibi tí n bá ti ń ṣiṣẹ́ tí n bá mọ̀ pé in fact tí n bá ní little accident èmi àti family mi ni màá ti mọ̀ pé díẹ̀ ni màá máa ṣe but mọ̀ pé táyì ti bá ṣẹlẹ̀ kò sí òun la bá ń wo bọ́ àwọn òkè òkun ẹ rí pé ẹlòmíì kò síbi tí ò lè korí bọ̀ tó bá fẹ́ kán bá kópa mẹ́ta wá ẹlòmíì máa torí bọ̀ so ó mọ̀ pé tí ẹni ti bá tẹ̀ ṣẹlẹ̀ sóhun wọ́n máa rescue òun kì í ṣe bí tó yẹ pé tẹ bá ti faint ẹṣẹ mọ ti ambulance orí fíìdì ni kó tó di pé eré yẹn gbé jáde. èmi gan tún takú ọkọ̀ mi gan yóò tún kọlu agbábọ̀ tó wà lórí stretcher. ní AFCON tá a gbá lọ́wọ́ ẹ̀ wọ́n ti ambulance wọ fíìdì ó sì lọ kọlu player tó fẹ́ lọ gbé. so yẹpa Africa kò sí ní ta lè rí Africa so àwọn ọmọ wa káwọn náà múra wọ́n ní kíní kan ló mọ yára atọ́kùn àwọn ọ̀nà tí wọ́n ń sọ so báwọn náà bá ṣe ń múra sí ìjọba náà máa support wọn kíjọba múra kánjọ kan support wọn kọjá àwọn yẹn náà káwọn náà di international player káwọn náà gòkè àgbà ọ̀dà pàápàá mò ń bọ̀ pàápàá ọ̀rẹ́ wa kan ní Cameroon lọ́hùn Akare Jamiu Jamo Fashion gbogbo Cameroon ó ládìgún ọ̀sà oníṣòwò fẹ́ gbọ́ lánàá yìí wọ́n yìnbọn àmọ́ ibi tán ti yìnbọn ó ló jìnnà gan gidi sí ibi tí wọ́n ti ń play game Tunisia pẹ̀lú ikọ̀ ti Mali ọ̀gbẹ́ni Ṣèyí ẹja bọ́ sórí ìdíje ti Nigeria Women Football League. ṣe rí adúpẹ́ wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ lórí àwọn ọmọ wa Ọ̀ṣun Babes ṣe rí kí wọ́n jẹ́ kí yẹn kó continue at least wọ́n ti ní múra ń sìn báyìí bí wọ́n ti kọ́kọ́ win ìfẹsẹ̀ ìjà olúborí àkọ́kọ́ nínú ìdíje tán ti ń gbá kò easy right but nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ mọ̀ wọ́n recruit àwọn player tuntun wọ́n dá àwọn kan lẹ̀ so àwọn yẹn náà wọ́n ṣẹ̀ ní láti mọ ọjọ́ ṣiṣẹ́ pọ̀
kó lè mọ́ wọn lára ni so àmọ́ bí wọ́n ṣe ń ṣe training session wọn àmọ́ bí wọ́n ṣe ń pàdé ṣé you get but this thing ẹ jẹ́ kí káwọn náà kán múra dáadáa ṣe get rẹ̀ kí gbogbo ìjọba ò lè ṣe gbogbo nǹkan fún wọn àwọn náà ṣe pàtì tiwọn pé at least à ń sojú ìpínlẹ̀ Ọ̀ṣun àwa ìpínlẹ̀ Ọ̀ṣun dẹ̀ ní ẹ mọ̀ pé ẹni àṣẹ ní jàgídíjàgan àṣẹ ní wàhálà àdẹ̀mọ́ ń ṣiṣẹ́ wa bí iṣẹ́ ni so káwọn náà ṣiṣẹ́ wọn bí iṣẹ́ so that wọ́n ti rí mú ní báyìí next game tó bá máa lọ play ní èwe ó máa tún fún ọ ní moral confidence láti jẹ́ pé àwọn lọ síbẹ̀ lọ wá pọ́ǹtì ní ọkàn wa balẹ̀ dẹ́n ìjọba náà bá ṣe ń tẹnu mọ́ èmi tó ń tẹnu mọ́ again báyìí kí wọ́n tọ́jú àwọn ọmọdé yìí so iṣẹ́ tí wọ́n nìyẹn wọn lóko wọn lódò wọn dẹ̀ nígbà pension lọ́wọ́ yín wọn so eléyìí tí wọ́n bá gbà nígbà tó ṣe wà ní orí pitch náà ni so kàn ṣe wọ́n dáadáa gbogbo àwọn amenities bóyá bíi mọ́tò gbogbo ẹ̀ àti pitch gangan ló wà very important tí wọ́n ti gbá bọ́ọ̀lù jọ́ nítorí Ọlọ́run mi tún fi àsìkò yìí rọ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun kan jọ kan bá tún Òṣogbo City Stadium ìyanu òṣèlè láìpẹ́ àtàwọn stadium míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ìgbésẹ̀ ti ń lọ ọ̀dà pàápàá ọ̀gbẹ́ni Sambu ẹ jáwé ìfẹsẹ̀wọnsẹ̀ tàná láàrin ikọ̀ ti Tunisia àti ikọ̀ ti orílẹ̀-èdè Mali torí pé ọ̀gbẹ́ni Ṣèyí wọ́n sọ wọ́n ní pé ẹni tó jẹ́ atọ́kùn ìfẹsẹ̀wọnsẹ̀ náà ó ti wá rí fáà géèmù kan ní ìníṣà yìí. ṣẹ́rí in fact ṣẹ́rí ní Africa drama gidi ni drama ló ṣe kó mọ́ ṣẹlẹ̀ it is part of it ṣẹ́rí almost everywhere nìkan ni kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ ní ẹni when it comes to tournament ó ń ṣẹlẹ̀ ní Europe ọ̀ báwọn Europe ṣe ń ṣe tiwọn ó yàtọ̀. àwọn kan tẹ̀ ní kí bí Shaolin sọ̀kàlà ń wò lánàá. ṣẹ́rí àwọn fáà kan ti wà ní akọyin tó yẹ pé in fact ó fọ́ ni fídíò kan wà tó trend láìpẹ́ náà ó máàkì ẹ̀ lọ́ta ó rí pé ó ṣe òun rẹfúrò blow ó sì fún ní ẹ̀ṣẹ̀ lẹ́yìn player fún opponent ní ẹ̀ṣẹ̀ lẹ́yìn rẹfúrò kò sẹ́ni tó rí àwọn kámẹ́rà tó wà lẹ́gbẹ̀ẹ́ fídíò ṣe rí AFCON àti mọ̀ pé oríṣiríṣi ló máa ṣẹlẹ̀ bó bá kàn ṣe ṣẹlẹ̀ ká máa gbà bẹ́ẹ̀ àti mọ̀ pé Áfíríkà la wà so a máa gòkè díẹ̀ sí náà ni kì í ṣe àlẹ́ ó mọ̀ ń ṣẹlẹ̀ àwọn Europe náà tó mọ̀ ń ṣe àwọn silly mistakes nǹkan náà UEFA náà ṣe bẹ́ẹ̀ UEFA náà ṣe draw rí tó yẹ pé gbogbo ẹ̀ dàrú mọ́ wọn lọ́wọ́ tọ́sẹ̀ lọ́n tutù nǹkan tó kàn fọ́n lánàá ni pé nígbà tí CAF sáré ṣe meeting láàrin 5 minutes pé kí wọ́n fìdí padà kán lọ play 5 minutes tó kù ṣẹ́rí wọ́n yànbọn àti sọ kí tournament yẹn tó bẹ̀rẹ̀ pé báwo ni security Cameroon a mọ̀ pé Cameroon wọ́n ń jà lọ́wọ́ àwọn tó sọ English àwọn tó sọ French wọ́n ń jà lọ́wọ́ so ìyẹn wà then àwọn ìgbà tán dẹ̀ ń pín pitch tó fẹ́ play ball wọ́n gbé bọ́ọ̀lù lọ síbi tán ti ń jà lọ́wọ́ so pé ref wa sọ excuse pé wọ́n yànbọn wọ́n sọ kíní kan ìyẹn ṣe excuse rárá number 1 ni pé VAR pè fún red card o cancel ẹ̀ wọ́n penalty o kọ́kọ́ cancel penalty later VAR pé kó lọ mú o padà mú penalty ìgbà tó tún bá dé nígbà tó wá fẹ́ blow final whistle sí ìgbà tí Tunisia fẹ́ lọ attack ni ìgbà ló blow final whistle so a ti mọ̀ pé gbogbo ẹ̀ ó ti ní ẹ tún wo fourth official tó fẹ́ nagi sókè náà tún bá àwọn staff Tunisia jà ó tún ti staff Tunisia ṣẹ́ẹ́rì tó bá ní kí máa tó yẹ pé lánàá yẹn tó yẹ pé Europe ni àwọn tó máa fine máa pọ̀ àti ẹni tó tẹ̀ rẹ́ẹ̀fù tiẹ̀ wọ́n àti àkọ́kọ́ bá nẹ̀ náà bẹ́ẹ̀ kan relegate ẹ̀ṣọ́ lọ sí àwọn league kékèké ni ó ti rifa àwọn match tó ti rifa kì í òun náà ti rifa match tipẹ́tipẹ́ first game tó náà máa kọ́kọ́ rifa wọn ẹnìkan náà jáde ni pé òun ò rifa mọ́ náà ní kó òun náà wà bọ́ sí so opportunity tó ní ìgbà èlò náà ti di ọ̀gá sí ẹ wo bó ṣe ranjú lánàá bẹ́ẹ̀ ṣé ó gbé kan mi. wọ́n tún sọ wípé ó ti ṣe àṣìṣe bẹ́ẹ̀ gan náà rí lọ́dún kan lọ́hùn. kì í ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ ń ṣe àṣìṣe yẹn sìn bọ̀ ẹ̀hàn ní Africa bí àwọn CAF tó bá ti pé ẹnìkan ṣe táwọn Yorùbá tí ò bá ti pọ̀ ọlá pé kì í ṣe tournament ló ti ṣe tójú ẹbọ ti ka àwọn league ọmọ Zambia ni so ó ti rí fàlẹ̀ Zambia ti pẹ́ ó ti ń ṣe àwọn ẹ̀rọ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò kì í ṣe bó ṣe ṣe bọ̀ eléyìí tó ṣe lánàá yẹn olú one of the best error tẹ́mi kọ́kọ́ rí kéèyàn blow final whistle ní 85 minutes ó kọ́kọ́ blow lákọ̀ọ́kọ́ wọ́n ní kó táìmù tí pé ó tún continue ìgbà tó bá di 89 minutes ó tún padà blow another final so ó blow final whistle lẹ́ẹ̀mẹ́ta nígbà tí wọ́n máa padà pa àwọn yẹn wá tó wáyé Tunisia náà ní jáde nísìnyí CAF ó yẹ kí CAF kan cancel game yẹn pátá kẹsẹ̀ bẹ̀rẹ̀ either o ti score 1-0 o ti score 1-0 kì í ṣe pé ẹsẹ̀ máa play 3 minutes because moral tán wà ń gbá yẹn ṣé tó máa wọlé náà ẹ máa sáré play ball 3 minutes kí ló ṣe ẹ̀ so nínú kẹ cancel ẹ̀ tàbí kẹ fáwọn méjì ní 1 point kí wọ́n dẹ̀ continue bẹ́ẹ̀ nǹkan tó lè ṣe nìyẹn yẹn referee yẹn kò tiẹ̀ kó rí fáwọn match kankan ní CAF yìí mọ́ ní AFCON ilé mọ́ tí wọ́n fẹ́ gbókù ẹ̀ kò lórí field no àwọn ẹ̀ máa target ẹ̀ ń sìn because tó bá fẹ́ ref against ẹ wo àwọn team tó ref against àwọn Northern Africa ni Northern Africa wọn ẹ̀ gbà ẹ wo Tunisia lánàá ẹ bá Tunisia calm down lánàá wọn jà because tó wáyé pé àrùn Northern Africa ni wọ́n ti dàgbò fíìdù rẹ̀ lánàá so the best thing fún CAF ni pé kọjá kó mọ lọlé pé iṣẹ́ ti parí for this tournament mọ lọlé in fact kò yẹ kàn gbà fún ref mi ì rí ref tó bá aago wà lọ́wọ́ ẹ o báàgò tiẹ̀ ṣiṣẹ́ orí photo official àti photo ò tí ì rèsì additional time. àwọn kan tún ní pé òòrùn yẹn pọ̀ jù fún. tóòrùn bá pọ̀ jù fún ẹ wàá signal wọ́n á gba band wọ́n á gba kíní náà tó kí lórúkọ ẹ lọ́wọ́ ẹ kí ló ti pè é tán fi bára wọn sọ̀rọ̀ kàn gbà lọ́wọ́ ẹ kàn gbé fún another person òun la ṣe ní photo official 2 lineman ìwọ àti another person ní bench close to 6 officials ló máa ń wà lórí pitch so tó bá rẹ̀ wọ tó bá fẹ́ bẹ́ẹ̀ fẹ́ wọ toilet lọ ni wọ́n á mọ̀ lọ
ẹlòmíì máa wà ń bẹ̀ kí ni iṣẹ́ 2 hours oòrùn tó bẹ̀rẹ̀ láti 1 minute tó fi gbé di 89 minutes ó wá lè endure just 4 minutes tó bá fẹ́ tó ayé pé fẹ́ kú lànà kó yẹ kó slump kó kú kán gbé jáde náà. ọ̀gbẹ́ni tí gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ èèyàn wa kan Adeleke Tosin Tolex ó ní pé ikọ̀ ti Tunisia tó wọ́n ti file a protest sọ́dọ̀ CAF wípé lórí tí Mr. Ero ṣe àmọ́ ohun tó fà á sì ń retí ààbò látọ̀dọ̀ àjọ CAF. ṣe rí under normal circumstances ó yẹ kí wọ́n file tójú appeal lọ because tẹ bá wo géèmù yẹn lánàá kò sí gbogbo àná la rí pé ẹ̀rọ tí ó tiẹ̀ ṣe rí nǹkan tẹ́mi kọ́kọ́ rí ni pé nínú ìròyìn kan tá a gbọ́ tí a ti confirm officially ṣe mọ̀ pé ní Lembe yẹn wọ́n ní àwọn ọmọ ogun ajìjàgbara tó ń fẹ́ gba òmìnira àtàwọn ọmọ ogun gangan wọ́n jọ sínú ọ̀bọ̀bọ̀ra even before the match wọ́n dà pé 2 hours before the match ní 2 mile to the stadium ní kíní ẹ̀ ti ṣẹlẹ̀ tó jẹ́ pé wọ́n gbúrò bọ̀ gan so wọ́n confirm ẹ̀ bẹ́ẹ̀ but ìyẹn ò disturb ẹ lórí field professional ni as ref àgbáwo ni then ó yẹ kó mọ̀ pé gbogbo ojú ló ń wò ó kì í ṣe Áfíríkà nìkan káàkiri àgbáyé ẹ rí i pé gbogbo àwọn kóòtù yẹn wọn ibẹ̀ náà wọ́n ń wá ọmọ tí wọ́n á ṣàṣọ gbogbo ojú ló ń wò ẹ̀ so kò yẹ kó lè commit irú nǹkan bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí Sambuku ṣe sọ tó bá rẹ̀ pé ẹjọ́ ẹ change mi o wọ́n á ṣe sọ́ọ̀bù fún ẹ wà á dẹ̀ bọ́ síta wà á ṣe but nísìnyí báyìí àti mọ official statement tí CAF máa sọ báyìí àwa náà dúró dè wọ́n a ṣì ń retí wọn but lánàá yẹn èmi tiẹ̀ kọ́kọ́ kí àwọn Tunisia because wọ́n calm gan wọ́n tẹ̀ ń fi hàn báwo ni wàá ṣe blow final whistle ní 85 minutes káàsùn pa gọwọ́ òṣìṣẹ́ lọ bo whisper sí laima ẹ̀kan létí pé jogging time sọ ó tún á di 89 minutes 40 seconds ọ̀dẹ̀ blow ọ̀sì cancel game èmi wo pé àbí ṣàwàdà ni but mo wá rí i pé at the end of the day kì í ṣàwàdà ẹ jẹ́ ká máa wo response tí CAF máa ṣe àti ìgbéjáde ẹ̀ bóyá wọ́n máa tún gbá bọ̀ èmi ò rí géèmù gẹ́gẹ́ bí géèmù tán máa tún gbá kò sí time láti check time wọ́n kàn lè fún ọ ní 3 minutes sí tàbí bíi 5 minutes sí tàbí 30 minutes kan ṣe at least ó ṣe àwọn nǹkan kan náà nígbà tí ref pé tó rí penalty fi àwọn pè é pé penalty ni ọ̀dẹ̀ yarí pé kò ń ṣe penalty at the end of the day ló lọ check ẹ̀ ló wá fún penalty àwọn Tunisia náà gbé gbogbo wọn fún kọ̀lọ̀kọ̀lọ̀ lọ gbà sọnù later géèmù tó fi fún yẹn ní red card kò tiẹ̀ tó nǹkan tí wọ́n máa ń fún yẹn ní yellow card gan wàá kàn kọjá rẹ̀ pé ó máa ń ṣẹlẹ̀ yá ẹ play on but ọtún ṣe rẹ́kà fi adé ń kàn tó ẹ pé but nǹkan tèmi rí ni pé is a man of himself because ó dó sórí pitch lánàá pé fíà kọ́ ni ó gbé mi síbi òun lágbára sẹ́yìn pé fíà ohun tí sẹ́fì máa bọ́lọ̀ ẹ̀ náà nìyẹn torí pé ó jẹ́ man of himself video assistance ni so òun ni ref fíà assistance ò lè gbọ́ ju ref lọ́ni tó ṣe lánàá nìyẹn pé kò sí nǹkan tó kàn kí òun ti ṣe náà. ó dà pàápàá ọ̀gbẹ́ni Sambo ẹ jẹ́ wo géèmù àná ká bẹ̀rẹ̀ látòrí Carabao Cup torí pé ikọ̀ ti Chelsea báyìí wọ́n ti fi ìyà tó tó ìyà wọ́n ti fi jẹ ikọ̀ ti Tottenham àwọn olólùfẹ́ ikọ̀ ti Tottenham wọ́n wá ń bu ẹnu àtẹ́lu Antonio Conte wípé ẹni tó lò lánàá yìí kò yẹ kó lo Golini ṣe ló yẹ kó lo Hugo Lloris ẹ wá gbọ́ ẹjá wo góò tí Chelsea score lánàá wọ́n ní pé tó bá yẹ pé Hugo Lloris ní pé bíi kó mọ́ra kó ṣubú lulẹ̀ tàbí kó pọ́ǹchì ẹ̀ síbi tó ní ìtumọ̀ ni wọ́n ní ẹni tó lò sójú ilé yìí òun ló fà táwọn ò fi qualify mọ́. number one tí táwọn fans ẹ̀ gbọ́dọ̀ mọ̀ ni pé bọ́n lo jìlélẹ̀ bọ́n lo Van der Sar bọ́n lo Mendy orí ni Rudiger fi score orí tó hard láti mú ni bọ́ọ̀lù orí tó ajẹ́sẹ̀ òfin ṣé coach Hugo Lloris so ẹ̀sẹ̀ concede ni ṣe bó náà ṣe concede ṣe bó jẹ 2 goals ní first leg so kí ṣe bó wà fẹ́ bẹ́ẹ̀ fọ́ tó jẹ 2 goals so èmi ò gbogbo yẹn excuse lásán náà ìgbà tí Conte dé wọ́n ti lé olùgbàlà wọn ni so kàn farabalẹ̀ fólùgbàlà wọn láti save wọn gbogbo ilé tán excuse ni gbogbo ilé tán bẹ́ẹ̀ pé kò lo ẹnìkan kò lo Chelsea ẹni tó pé next game wọ́n máa play against Arsenal next game wẹ̀ so tẹ bá rẹ̀ pé kò lo Hugo Lloris lẹ́yìn Hugo Lloris ṣèbó ní this player tó wá láti France tó jẹ́ another goalkeeper but option nìyẹn tó wáyé pé win game lánàá in fact kò sí bó ṣe fẹ́ kò lè dá Chelsea mú because nǹkan tí túkẹ̀ kan máa ń ṣe ni pé the same pattern làwọn olùpàá méjì ń lò ó máa ń change ẹ̀mọ́ lọ́wọ́ ṣé ibi tó ń ti máa ń gọ́ra ẹ̀ nìyẹn tó wáyé change ẹ̀mọ́ lọ́wọ́ wọ́n á stick sórí 4-3-3 ẹ̀ 4-3-3 ní work against 4-2-2 tí yẹn máa lò fún so ẹ wo bó ṣe tó wá ti lo 4-2-2 ó máa press ẹ̀ Chelsea tẹ́ team tó mọ̀ ń press ẹ̀ yẹn iwájú nìkan ni wọ́n ti score ẹ wo láti ẹ̀yìn wọn náà ti múná dédé wájú. ẹ jẹ́ kó wo bọ̀bọ̀ yìí náà Rudiger ọmọ ikọ̀ ti Chelsea torí pé Ashley Cole àgbàwo Chelsea gbà kan ó ní pé lọ́wọ́ ìbá dà kan fi ilẹ̀ kan mọ̀ ti jẹ́ kó lọ torí pé ọmọ ńlá ni. ṣe rí most àwọn Chelsea fans tó sọ pé tó bá fẹ́ lọ kó lọ tó bá fi ṣe kíní kan kó lọ ẹ̀rọ most of them pa the best defender tẹ́ ní as at now òun àti Thiago Silva àwọn méjì yẹn
kò tẹ ẹ wọ́n sì wọ́n ti extend contract silver for another 1 year now Rudiger tó yẹ pé ó sì kéré èjẹ kéré ó sì ń perform ju any other defender lọ òun lè sọ pé kó máa torí pé ó ń béèrè owó tẹ́yìn bá ti ń perform èyí máa béèrè èyí máa extend owó ẹ̀ sí ni one thing about player ni pé tí contract bá ti expire tó a ti fẹ́ extend another contract tó dẹ̀ wá pò wà ní in a great form the best ni pé kó expect owó díẹ̀ sí. ọ̀gbẹ́ni Sambo ìyá kúkúrú ti dé ẹ̀yà polongo yìí pàápàá ṣì ń bọ̀ à ń bọ̀ náà àti ìlọ àfẹ́ tajà ni ẹ má yí kó mi àṣìwà mẹ́ lórí ọ̀dọ̀ náà sì ní sẹ́ẹ̀ níkànnì bá bá ìkànnì rave 91.7 FM lóṣogbo ní àyìn ẹ kú kalẹ̀ ó ti zẹ̀. ilẹ̀ lórí ọ̀dàn ní pẹ̀lú Àdìgún òòṣà bá rí bá má fọ́. Wait, guy, when you hear 10 gigabytes data plus 100 free minutes and SMS, how much do you think it will cost? Man, like 10K. Nah, bro, it's just 3K. That's right. Sharing comes with its reward on the Airtel family plan. For just 3,000 naira, you enjoy 10 gigabytes data and 100 free SMS to share with up to 5 people. Plus 500 MB bonus for each of you. Simply dial *141# or visit www.airtel.com.ng to begin. Airtel, the smartphone network. Ìwé kíkọ́ láìsí ọkọ́ àti Hooray! The former Royal Heritage School, now Heritage of King's Model School, is 25 years. Our success recorded so far is our pride. That is why the school management is calling on parents and guardians to bring their children to Heritage of King's Model School and Heritage of King's Model College for their both primary and secondary education. A conducive learning environment with fully equipped libraries, sound moral training, and adequate transportation system in a well-ventilated classroom. Heritage of King's Model School, Awani, Alabameta, New Ikirun Road, Osogbo, Olasinade Estate, Lẹ́yìn Moye Oil, Osogbo. Number 13, Isopako Street, Alekuwodo area, Osogbo. Number 1, Olawale Street, opposite Abake Medical Center, Osogbo. At Heritage of King's Model School, we run both day and boarding programs. For more inquiry, call 0803-573-2591 or 0806-631-2745. Ẹ tún lè pè 0803-977-6435. Heritage of King's Model School, we assure a better tomorrow for your children. Guy, if I see 10K a wolf like this, holiday chillings don't settle. On top 10K. See you! With that 10K, I go get router with up to 240 gigabyte extra in the Airtel all-time mega offer. You don't mean it. For Relo, even with 5K, you'll get a MiFi with up to 125 gigabyte extra. But you have to hurry while offer lasts. Mean everyone can own a device this season. You get it! Airtel, the smartphone network. bọ́jọ́ bá yọ lókè mọ́lá o. ẹ̀là kéré yá ẹ̀là kéré yá bọ́jọ́ bá yọ lókè mọ́lá o. Kéréwú ni mo gbọ́ mo yà sílé arọ́ ìlú àgẹ̀rẹ̀ kan dún tómútómù lágbẹ̀dẹ agbẹ̀dẹ mi èjì gbèdè tí ń bẹ lọ́nà tirẹ̀ ní ètò gbélégbọ́. ṣé ò gbàgbé láago méjì alẹ́ Thursday ní ìkànnì yìí Ref FM 91.7 agunbẹ́lẹ́wò lóṣogbo àgbà ló tóró ó lọ ọba ló tẹ̀yìn erin fan gbélégbọ́ Kọ́ládé Àlàbí ni olóòtú ẹ̀. bọ́jọ́ bá yọ lókè mọ́lá o. ṣebí láti àtètè kọ́ ṣe gọlọba mi òkè ti ṣètò rẹ̀ pé kí takọtabo dìjọ máa bára ṣe pọ̀ bára gbé papọ̀ fara nura fíkùnlùkùn fara yanra yọ̀mọ́ra fara yíra rẹ́rìn pọ̀ olùfẹ́ papọ̀ fẹ̀mí ara wa mi. àmọ́ ṣá ìjọmọdé lè mórí jẹ kó má ra lọ́wọ́ bí báwo gan-an là tí ìmọ̀ gúnmọ̀ tẹ̀tọ́ kíyẹn wúrẹ́ ó má fi lẹ́mọ àti ìmọ̀ jómọ̀lù orí mami lọ́rùn ẹni ìjọ wa ṣeéṣe ká má ṣe ara wa bí. ìdáhùn sáwọn béèrè yìí gan láwùjọ máa pẹ̀kẹ́lù lórí ètò kọkànkà bí ẹbọ tí kàgúnláyà tá a pè ní òní tèmi. onítèmi yé lọ́mọ kan balẹ̀. níbi tá a ti máa dìjọ tún kẹ̀kẹ́ àti pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí kókó tó ṣe pàtàkì jùlọ nínú ìrìn àjò ìfẹ́ bóyá láàrin lọ́kọláya ni tàbí òbí sọmọ gan. bẹ́ẹ̀ láò tún máa kọlu agbami ìfẹ́. olómi jọ̀wọ́ ò jẹ́ ká jọ máa gbàgbé. níbi tá a ti máa jíròrò papọ̀ láti yanjú àwọn ọ̀rọ̀ tó máa ń yípo ọ̀tàkókò láàrin olólùfẹ́ méjì tó lè dá họ́wọ́ sílẹ̀ nínú ilé. ẹ wò ó ẹ̀yin iṣẹ́ ti máa pàdé mú ìwọ ọmọ Àfọlábí ní gbogbo ọjọ́ àbámẹ́ta Saturday bẹ̀rẹ̀ láago 10 lórí ìkànnì àgbọ́tù kẹrin yẹn Vibe 91.7 FM. níbo ló wá dà báyìí. ó tún ń béèrè èmi tí ń wọ́n ní tèmi lọ nìyẹn ó jàre. a ti wà lórí ọ̀dàn pẹ̀lú ìjọba sport má yí kúrò fílẹ̀ síbẹ̀.
káàbọ̀ padà a sì wà ń bẹ àmọ́ tí ì lọ ẹ má gbàgbé o ìpè lórí Facebook àti Instagram ẹ bá wa pàdé ń bẹ̀ ọ̀nà méjèèjì yẹn ìjọba sport lẹ́ẹ̀fi wá kan bẹ̀ ìjọba sport ni lórí Facebook àti Instagram bákan náà lórí ìtàkùn Twitter abẹ́yẹfò lọ́hùn àtijọba sport wà ní pàápàá Jurgen Klopp olùkọ́ni káfàtà mọ́làmọ́là fún Liverpool ó ní lálẹ́ òní bí nǹkan ṣe ń lọ yìí Alisson Becker ló likely ni ó múlé nígbà tó bá ń gbìyànjú láti máa fọ́n sí ẹ lára wọ́n bá ń kojú kò ti Arsenal gẹ́gẹ́ bó ṣe sọ ó tún wá sọ nǹkan kan ó ní géèmù alẹ́ òní bákan náà gbogbo Gunners ẹgbẹ́ ẹ̀ dáràn ẹ̀ ṣe gbà ẹ̀ ṣe nà wá àti ìmọ̀ torí pé ilé kún ọ̀nà kún ní sẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá dẹ̀mọ́ lásán àbùkádì lórí yín ni pàápàá ọ̀gbẹ́ni Ṣèyí tá a bá ń sọ nípa offside wípé agbábọ́ọ̀lù dúró ní dondo géèmù àná láàrin kan ti Chelsea àti kan ti Tottenham Harry Kane ẹgbọ́ bò ló ṣe lọ. ṣe rí géèmù yẹn. àwa ní pẹ́ lórí ẹ̀. àní pẹ́ lórí ẹ̀ offside ni ṣe rí reason ni pé Rudiger padà sí ojúlé as keeper ṣe á rí keeper Isabalaga tó jẹ́ keeper Chelsea ó ti wà níbi tí line ọ̀dọ̀ àwọn player ẹ̀rí pé ó jáde wá contest fún bọ́ọ̀ ni wọ́n ṣe fi kíní ẹ̀ gé so Harry Kane go but offside ni nǹkan the only difference tó wà níbẹ̀ ni pé Rudiger ò gbọ́dọ̀ fi ọwọ́ mú bọ̀ ó ti di keeper as at that time torí òun ti wà lójúlé already but keeper ti jáde tó yẹ pé keeper náà wà pẹ̀lú ẹ̀ ní ojúlé bẹ́yẹn so kò ń sọ offside so ti bẹ́ẹ̀ but so far tó jẹ́ pé player kan náà ló wà ń bẹ̀ so player yẹn ó ti di keeper the only thing ni pé kó ṣàmọ́ ti fọwọ́ mu but tẹ bá wo bọ́ọ̀ yẹn dáadáa tẹ bá rí line tí Harry Kane wà ẹsẹ̀ ti yọ jáde jù then keeper wọn tó jẹ́ keeper Isabalaga òun ti wà lẹ́yìn rẹ̀ so bí wọ́n ṣe mú nìyẹn èmi gan kíní yẹn àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ ìpè ni mo gbà tí wọ́n ń pè ní pé bóòlù ṣe jẹ́ mu ní offside ni so far tó jẹ́ pé player náà ni and your keeper is also a player ni 11 ni wọ́n so ti mẹ́rin so kí àwọn èèyàn wa kán mọ́ kò sí controversy kankan bẹ́ẹ̀. ìyẹn ti clear bẹ́ẹ̀ yẹn ó clear ó dà pápápá ọ̀gbẹ́ni Sambu ẹ jáwọ́ géèmù láàrin kan ti West Ham pẹ̀lú Cotton Norwich City ẹ sọ nípa àlárọ̀. tágọ̀ pé mo ti wá wò. àwa ní pẹ́ lórí ẹ̀ náà. ṣe rí West Ham wọ́n ṣiṣẹ́ takuntakun lánàá ìfà Norwich try láti jẹ́ pé káwọn equalize wọ́n rí géèmù equalize. ẹ̀pà òbóró mọ́. in fact second goal West Ham kò fẹ́ da awuyewuye díẹ̀ lẹ̀ àdéhùn dídé wọ́n padà fún wọn ní bí a padà ká as goal so wọ́n try kásá wọ́n try náà ni because Norwich ẹran everybody ní Norwich ń sìn wọ́n á ti mú kó bú kó tó di pé ayárí everybody lọ́wọ́. ẹ jáwọ́ géèmù láàrin kan ti Barcelona pẹ̀lú kan ti Real Madrid lánàá 3-2 olùkọ́ni báyà sọ wípé lọ́wọ́ yìí àwọn lùsù ṣùgbọ́n àwọn ti mọ ibi táwọn kù sí bẹ́ẹ̀ sì rí àwọn agbábọ́ọ̀lù wọn ṣe dáadáa. In fact best performance back and season yìí. so far. àyàkàn lọ kíìpù téèpù àná yìí kan tún wò. In fact lánàá wọ́n ṣiṣẹ́ kóòtù wọn náà òun náà ò jókòó rárá in fact ó múra sí ó mọ̀ pé ó mọ nǹkan tó mì láti play Clasico. sẹ́rí Vinicius Juniors kárí Benzema ṣẹlẹ̀ méjì yẹn wọ́n ti di nǹkan mì sí La Liga then Atufati kí lórúkọ ọmọ wọn De Jong àti Gavi ṣẹlẹ̀ àwọn future La Liga and our players yẹn in fact Dembele gan perform lánàá ju bí mo ṣe expect ẹ lọ mo máa perform gbogbo pátá ló play ball but nǹkan ju nǹkan lọ lánàá ni ball tán fi lọ score winning goal yẹn àwọn ló gọra wọn láti àárín náà ti kò sí bá ti fẹ́ ṣe 4-2 ni defender méjì player Real Madrid mẹ́rin kò sí bá ti fẹ́ ṣe wọ́n gbà wọn síra náà fi lọ padà score ṣe rí nǹkan tí ni pé defence Barcelona Piqué ti dàgbà kọjá kẹ́mọ́ lo Piqué sí Dani Alves àwọn méjì yẹn wọ́n ṣe nǹkan tẹ́lẹ̀ rí láì lórí Barcelona gbọ́dọ̀ múra àwọn tó ń fẹ́ release kan tẹ́lẹ̀ release kan lè rí player mi no experience ti wà fún Piqué dáadáa because I play ó try lánàá in fact Piqué n try to convince referee láti mú àwọn wrong decisions kan but tó pé referee kan remain faithful pé nǹkan tó fẹ́ ṣe lánàá nìyẹn kí Barcelona release àwọn players kọ̀ọ̀kan kan lè employ àwọn ẹlòmíì. ó dà ẹ ṣe bàbá olúwayé employer. pàápàá bẹ́ẹ̀ rí bọ́rọ̀ ṣe ń lọ yìí nínú kọjá Arsenal lọ́wọ́ Nicolas Sinach àti Pablo Mari bá a ṣe ń gbọ́ láwọn méjèèjì àwọn alákòóso káfàkà ní Arsenal lọ́hùn wọ́n fẹ́ tà wọ́n ni o lóṣù tá a wà nù ẹ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ní belenja lóní chancha lóní choncho lóní chẹ̀ǹchẹ̀ǹchẹ̀ lóní gbọ̀nlẹ̀ ni bákan náà Grace Martin ọmọ Napoli ọ̀rọ̀ ṣe ń lọ wọ́n retí ni o wípé bóyá àdéhùn rẹ̀ nínú ikọ̀ Napoli bí èkó yóò tún fẹ̀ lójú síwájú sí i ọ̀gbẹ́ni Ṣèyí Ẹmọ́sùnlé lálẹ́ òní Liverpool pẹ̀lú ikọ̀ ti Almighty Arsenal. ṣe rí Liverpool Arsenal àdúpẹ́
ó ti fẹ́ sẹ̀ sọ́dọ̀ ọ̀nà nìyẹn gbogbo bí wọ́n ṣe ń postpone rẹ̀ àgbà. wọ́n sì ń sun wájú gbogbo ìgbà. tán ń sun wájú. tínú Sambu kò sì dùn sí i. Ọlọ́run ẹ jẹ́ ká sọ tó tọrọ fúnra wa ó yẹ kí àwọn àjọ kábà tán gbé díje kábà kọ́lẹ̀ kan wọ́ọ̀dì àwọn Liverpool. wọ́n náà fẹ́ ṣèwádìí wọn gbà kan àti ìrìn kankan. báwo ni ẹ ṣe lé ní COVID ní èní ẹ postpone game ní 4 days after ẹ ti ń play so COVID ṣé ó wá jẹ́rẹ́ ni ṣé COVID jẹ́ mate wọn ni. No wọ́n kàn ń wá excuse láti mọ́ play game ẹ̀ torí àwọn player wọn tán ní injury àtàwọn tí wọ́n travel ni that's just be that true but ó máa wáyé ó sì máa wáyé lálẹ́ kò dẹ̀ sí nǹkan tán máa ṣe sí Arsenal kan lọ mú fọ́ọ̀mù wọn níbi tán ṣe bóyá wọ́n ti kúrò nínú gbó Nottingham Forest tí wọ́n sọnù sí inú Forest kan tètè padà wá kan wé kan kejì torí pé the only hope tó sì kù fún ọ ni èmi ò rí wọn gẹ́gẹ́ bí ẹni tó lè contest fún líìgì. ẹ má sọ bẹ́ẹ̀ líìgì kẹ. ní Arsenal líìgì. ẹ gbàgbé ṣẹ́rí football máa ń fọ́ ni. ó máa ń fọ́ ni. ṣùgbọ́n lọ́wọ́. football ń fọ́ ni ní kọ́ọ̀sì United iná Man City ní. ó yà ọ̀gbẹ́ni Sambu lálẹ́ òní Arsenal pẹ̀lú Liverpool. ṣẹ́rí number one ni pé èmi kò yẹ kán mi ò rí wọn ṣẹ́rí Arsenal ṣe tíì mi ìmọ̀ tó ń ṣe wọ́n bí ìgbà tí wọ́n pé tíìmù gọ̀ òun lè mí kà sí. nísìnyí wọ́n ìgbà tán postpone game yẹn torí pé COVID or no COVID nísìnyí ẹ fẹ́ play lónìí látijọ́ ìtẹ́ ti play láti gbà yẹn di òní Arsenal board wọn ti make any attempt. wọ́n fi ìjà fọlọ́ ń jà ẹ̀dùn àwo ètò frantok òní bóyá àwọn bọ́ọ̀dù Arsenal ni ọ̀gbẹ́ni ọ̀gá wa Fẹ́mi ó pè. nísìnyí ẹ rí pé wọ́n náà máa wádìí Liverpool títí tó fi máa play game lórí àwọn tí wádìí Liverpool ṣe rí FA England ń tọ́ àwọn wà after ni pé owó làwọn wà after nǹkan táwọn lè ṣe Liverpool ni pé kán lè ká lọ san fáìnì kìíní kan san fáìnì kìíní kan àdéhùn dé wọ́n ti gain nǹkan táwọn fẹ́ gain Liverpool ti fi last game wọn tán play wọ́n ti fi gain form wọn padà against Arsenal ẹ wá Arsenal last 2 games Arsenal Man City náà ìgbórúmọlẹ̀ náà so àwọn méjì tó ti ná Arsenal yẹn sìn in fact ìrẹ̀wẹ̀sì ti dé bá wọn. ẹ sọ wọn kan bẹ́ẹ̀ lẹ́kan. àti Nottingham Forest team náà Nottingham Forest team náà no àwọn méjì tó ná yẹn náà ìgbórúmọlẹ̀. ọ̀gá Fẹ́mi Ọlánìpẹ̀kun ẹ rí Sambu ẹ mọ̀ kí ẹ lọ mọ yín ni àbúrò yín ni ọmọ ìlú yín ni ẹni tó súnmọ́ ni gẹ́ni máa ń ṣe ni jù ń gbà mí 08068676165 ẹ jáwọ́ ìdíje láàrin kan ti Inter Milan pẹ̀lú kan Juventus Inter wọn ti gbà fi kan báyìí Lukaku sí mbẹ àwọn náà gbìyànjú. confam sẹ́rí. Super Copa ó yà àtàjọ ìjọrùmọ̀ dáadáa. sẹ́rí Inter Milan lánàá Juventus ló gọ́ra wọn ní last minute in fact Dame àti Sanchez bọ́n ṣe ṣiṣẹ́ yẹn láàrin yẹn keeper ti save ball ẹ try láti clear ball dànù ẹ ti padà jẹ́ kí Sanchez padà rí ball yẹn gbá tìlí lè mọ̀ pé òun ṣe mistake lánàá so kò lọ́pṣọ̀n kó fa àwọn players ẹ̀ mọ́ra kó bá wọn sọ̀rọ̀ pé ẹ má worry àtúmọ̀ àmúra next game nìyẹn ṣe Inter Milan ti dominate Syrian sin ẹ gbà pé ìdá Lukaku wà ń bẹ o Lukaku ò sí ìgbà Lukaku wà ń bẹ wọ́n ti dominate ìgbà Lukaku tún lọ wọ́n sì ti dominate ni ẹ gbà tán ta Lukaku lọ 100 wọ́n lọ gbé Dzeko wọ́n gbé Dzeko náà ó sì wà lára òun náà so lẹ́yìn Inter Milan ṣe team wọ́n tún ṣe contest fún Syria ọdún yìí. bẹ́ẹ̀ni o. so Juventus fúnra yẹn gẹ́gẹ́ nìkan gear up. wọ́n ti ẹ̀ deserve láti win. wọ́n play ball. àwọn náà mọ̀ sí lékè tábìlì. wọ́n láti last season náà ti wà ní form. ẹ wo Lautaro Martinez oníwọ̀n ṣe release ẹ̀ wọ́n ní jẹ́ kó lọ wọ́n làwọn ò ní jẹ́ kó ní Martinez lọ wọ́n prefer kí Lukaku lọ ju kan ta Martinez wọ́n pè é Martinez fúnra ẹ̀ òun ló fìdí Lukaku ó máa dì fún Lukaku láti fìdí ní Martinez nǹkan Lukaku máa ṣe ni pé títí wàá bá ti gbá bọ̀ ó máa dó fún 2 or 3 players láti come around láti release ball kóun lọ score nǹkan tẹ́mi Lukaku like Lukaku sí tẹ́mi nìyẹn kì í ṣe player kan tó mọ́ wá service to that extent but international ṣe team coach wọn yẹn kì í ṣe pé ó rí là lórí a single player nǹkan tó pa Juventus nìyẹn ìgbà tí Ronaldo wà ń bẹ everything on Ronaldo kò ní work fún yín báyìí ẹwà Dybala gbogbo wọn drop form pàápàá nísìnyí Dybala ti ń plan láti kó ní team after the game Allegri sọ pé àwọn ò fẹ́ release Dybala for now because mo one of the best players táwọn sì ní nìyẹn for now òun dẹ̀ lélẹ̀ kò sí that form tó de hold Juventus tí Juventus bá sọ̀rọ̀ àwọn kó wọ́n di pé àwọn náà máa lọ play Europa League bí tàwọn ará Spain Barcelona. ó lágbára 08068676165 ẹ̀lọ́ akínyẹn kó ojú mẹ́ka rẹ̀ lóyìí. ẹ káàárọ̀ Jaiye ló sọ̀rọ̀ látẹ̀dẹ̀. Jaiye pọ̀ gan Jaiye kí ni. Jaiye bàbá Jaiye látẹ̀dẹ̀ ní Ìsọ̀sùn. ó ń gbọ́ yín sà. ẹ̀jọ̀ ń bèrè ọlọ́run báwo lọ́rọ̀ Hazard Chelsea ṣé ń bọ̀ ní àbíkọ́ wà. àti ìwọ kankan pa rẹ̀ bóyá wà ní tráfíkì àti ìlè sọ. pa lórí ọ̀rọ̀ Ródígà. bẹ́ẹ̀ sà. tí Ródígà bá fẹ́ lọ kọ́ máa ń lọ pléyà lè ju tíìmù lọ kò sí Ródígà Chelsea àwọn ìgbà bọ̀ nígbà kọ̀yẹ́ kásàdì òkú Chelsea táyọ̀ kásàdì lọ àtìtò rẹ̀ lọ relegation àtìtò rẹ̀ náà gbà tọ́ fọ́
so tó bá wu bàbá olówó láti polówó yẹn kó fún owó ṣiṣẹ́ tó bá yẹ gbogbo lágbára rẹ̀ kó jọ máa lọ pléyà ọ̀tọ̀ pléyà ní òde ni. Orúkọ tèmi ní Bísírí Àkìrí lọ́sùn bẹ́ẹ̀ ni sàrà. All blue. Mo dúpẹ́ lọ́wọ́ yín pé ṣàlàyé ọ̀kan ṣùgbọ́n ó tó pé ọ̀kan sà. Ọ̀kan tó pè é ni pé wọ́n sì dá bọ́ọ̀lù fún bí ìṣẹ́jú bíi 5 bíi 6 kan. Tí wọ́n kàn ń sọ gbogbo àwọn rẹ́fì gangan àbọ̀tẹ̀ lánàá nínú kárábàkọ̀ bàrà. Nínú kárábàkọ̀ bàrà. Ẹ mọ́ bínú ọkàn mi ló fò ẹ rí géèmù àná yìí ẹ parí sabalaga ẹ mọ̀ pé lẹ́yìn gopo àwọn èrò kan máa jòkó wòrán bẹ̀ ó wá sọ ó ní ẹ dákun ẹ jọ̀ọ́ atọ́kùn ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin èrò lọ́hùn nǹkan kan ṣẹlẹ̀ ń bẹ̀ èèyàn kan ẹ̀mí ẹ̀ ti fẹ́ bọ́ ni kó tó bọ́ tán àwọn medics elétò ìlera ìyẹn health wọ́n lọ kàn sí ń bẹ̀ ohun tó fàánù ẹ má bínú dákun ẹ jọ̀ọ́ ẹ ń bẹ́ ń bí àmọ́ yóò bá ti sáàyè wọ́n bá ti fúnyàn lọ́fun tán nígbà míì àmọ́ ń gbàgbé àwọn mùdùmùdù kọ̀ọ̀kan 08068676165 àló yìí ẹ kú ojú mẹ́ka àrò àló yìí. Eré lọ́wọ́ ọ̀gá mi ò tàná lẹ́mọ̀lẹ̀. For life ni. Ọ̀rọ̀ bọ́ọ̀ Nàìjíríà ẹ wo nǹkan tá a gbá. Ṣé ẹ mọ̀ pé àwọn ṣẹ́ẹ̀tì kan tó. Èmi náà fẹ́ pa ìtàn Liverpool rẹ lálẹ́ yìí. Gbogbo bí wọ́n ti ẹ̀ ṣe ń sá tí wọ́n ń sá fún kòró tán sọ pé kòró tán parọ́ mọ́ kòró. Tí kòró bá ti ẹ̀ wà lóòótọ́ lára wọn, ṣebí ṣé wọ́n ní extra player míì tó lè gbá bọ́ọ̀lù. Ọjọ́ ti lọ ní ọmọ dáńkù ìdílé pàápàá pẹ̀jẹ́ máa lọ fún tòun oníyẹn sí ọlọ́bẹ̀ ṣe gan ni Olúṣọlá Alábí Mr Dialogue ló kọ́ mi Àdìgún òòṣà táwọn tá a jọ ṣe ìbí yóò lè àjọṣe ni bákan náà Ìmọ́lẹ̀ Sports Honourable Zẹ̀ Sambuku ló ń jẹ́ bẹ́ẹ̀ mi ò ní gbọ́kù ẹsẹ́ Tìmíládé Àdìgún àjọṣe ni ó dọ̀la o bye for now ó dàbọ̀. ṣe rí i pé góòlù ò ṣe fi wé pàǹdà ṣákì ó yàtọ̀.